èèyàn lé wọ́n ní àwọn olórí wọn náà ti yarí o. wọ́n ní kábíyèsí pẹ̀lú gbogbo àwọn tó ń fẹ́ ìpè ọwọ́ Queen Naomi nìkan ló ṣílẹ̀kùn kábíyèsí. wípé ṣé ó yẹ kí kábíyèsí ṣe bẹ́ẹ̀, wípé bí kábíyèsí ṣe fẹ́ Queen Naomi ló fáwọn náà o, wípé yẹ kọ́wọ́ àwọn náà ṣílẹ̀kùn, wípé àwọn ò ní gbà o, wípé ìwà tí kábíyèsí ń wò ó dáa, wípé kábíyèsí wọ́n ń gbé Queen Naomi wọ́n ń gbé lé àwọn lórí, wípé tó jẹ́ pé ìyàwó náà làwọn náà jẹ́ fún kábíyèsí. ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèmi. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Máṣọ́lá, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi. ṣé dáadáa ni mo bá yín, gbogbo lè ń kọ́. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè Nàìjíríà ní ilẹ̀ bàbá wa. Yorùbá la máa ń sọ lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti ìṣe wa. A dẹ̀ ní àǹfààní fún àwọn òbí wa, àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì lórí channel yìí, pé tá bá ti mú gbogbo gist wa, wọ́n á máa gbọ́ ní Yorùbá. ẹ̀yin èèyàn lé, ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ yín, ẹ thumbs up àwọn fídíò mi, ẹ jẹ́ kí àwọn èèyàn kí wọ́n rí ọwọ́ yín. èmi lẹ́kọ́lẹ̀ tí ń ṣe àdẹ̀dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run Elédùmarè á dẹ̀ bá mi dáàbò bo gbogbo yín, á wà pẹ̀lú gbogbo yín, á dùn gbogbo yín nínú. Àlàáfíà á jẹ́ tiyín ní agbára Ọlọ́run. Òkè wá ní ọwọ́ náà àwa máa lọ o. ọwọ́ tẹ fi ń tẹ subscribe, like, tẹ fi ń comment, òkè ló máa lọ, kò ní lọ ìsàlẹ̀ ní agbára Ọlọ́run. ẹ̀yin èèyàn lé, ṣé mọ̀ pé gist tá a mú wá pé Queen Naomi lọ sí palace bravely láti lọ fi fingerprint wọn sílẹ̀ nítorí pé wọ́n ní ìdẹ̀ láti fi process another device nínú palace yẹn láti jẹ́ kí ọwọ́ Queen Naomi lè ṣílẹ̀kùn kábíyèsí àti ti kábíyèsí. ẹ mọ̀ pé bó ṣe wà tẹ́lẹ̀ náà nìyẹn kó tó dé pé àwọn olórí yìí dénú palace. wọ́n láwọn olórí yìí ń bínú, wọ́n ní wọ́n sọ̀rọ̀, wọn náà fariwo ya ìpè rárá o, kí ló dé tí kábíyèsí tí ó máa jẹ́ Queen Naomi nìkan lọ́wọ́ wọn máa ṣí ilẹ̀kùn, ìpè ṣebí ìyàwó làwọn náà. ẹ mọ̀ pé there was a time tí Queen Naomi bá Ashley nínú palace, tí wọ́n wọnú chamber kábíyèsí lọ, tí wọ́n lọ mú àwọn dọ́kúmẹ́ǹtì kan jáde wá fún kábíyèsí. wọ́n ní Ashley sunkún, ó sunkún táyà dẹ̀nẹ̀. wọ́n lòun ló tún ṣẹlẹ̀ ní ìsìn páwọn olórí rí wọn gbà tán wá sínú palace, tí wọ́n wọ inú chamber kábíyèsí lọ straight, tí wọ́n lọ process fingerprint wọn. ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist yìí tán. ọ̀rọ̀ tí wọ́n wá sọ pátápátá tó bí èmi nínú jù ni pé tí kábíyèsí ò bá pe Queen Naomi, ipe nǹkan tí kábíyèsí fi pe Queen Naomi, wọn bá ti máa pe Queen Naomi pé kán má lo fíńgà obìnrin kankan. ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn kó padà sí gbogbo yín lẹ́nu pátápátá, kó padà sí yín lẹ́nu. so kábíyèsí ò ní lo fíńgà obìnrin kankan, àtẹ̀yìn wọn ò ní lo tèèyàn kankan. ẹ dúró ná, ṣé ẹ rè pé level kan náà lẹ́yìn àti Queen Naomi wà ní nínú márèèjì? àwọn olórí wọn ń bínú, wọn ń sọ̀rọ̀, wọn ní kábíyèsí wọn ń tẹjú àwọn mọ́lẹ̀ pé every time ní kábíyèsí máa gbé Queen Naomi láwọn lórí, wípé báwo ni kábíyèsí á ṣe jẹ́ kí ọwọ́ Queen Naomi nìkan kó ṣí inú chamber wọn, wípé ṣáwọn ò kì í ṣe ìyàwó kábíyèsí ni, wípé gbogbo àwọn nǹkan tí kábíyèsí ń ṣe yìí pé kò dáa, wípé kò bójú mu láti máa ṣe bẹ́ẹ̀. ẹ̀yin olórí, àní ẹ máa ń kọjá yìí. mo dẹ̀ mọ̀ pé ẹni tó ń ja ìjà ò ní Rónkẹ́ àti Mariam. mo wà sure ẹ pé Dr. Elizabeth àti Tèmítọ́pẹ́ wọn ní ja irú ìjà yìí. kẹ́ ẹ tó dé palace ní ọwọ́ Queen Naomi ti ṣe chamber kábíyèsí, kẹ́ ẹ tó dé palace kí kábíyèsí tó fẹ́ yín rárá. ìjẹ̀bi lẹ máa ń jà, ẹ̀ẹ́dẹ̀ mọ̀ wọn ara yín. honestly, tó bá yẹ pé mọ̀ wọn ara yín ni ẹ̀ ní problem pẹ̀lú kábíyèsí. nǹkan tí kábíyèsí fẹ́ ṣe náà ti ṣe yẹn, kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe.
gbogbo ẹjọ́ tẹ̀ ń rò yẹn rubbish ni. Ẹ lọ jókòó síbi tí kábíyèsí ní kẹ́ ẹ jókòó sí, kẹ́ ẹ lọ so ewé agbéjẹ́mọ́wọ́, because nǹkan tí ò yẹ kẹ́ ẹ tojú bọ̀ lẹ́ ń tojú bọ̀, nǹkan tí ò yẹ kẹ́ ẹ ranjú mọ́ lẹ́ ń ranjú mọ́. Wọ́n ti ní kẹ́ ẹ kúrò nu pálásì, wọ́n fún yín ní time kẹ́ ẹ fi páàkì ẹrù yín, kẹ́ ẹ lọ wá ibi tẹ́ ẹ máa kó lọ. Ẹ dẹ̀ kó lọ síbẹ̀ kẹ́ ẹ fi ní ìfọ̀kànbalẹ̀. Èwo ni kẹ́ ẹ máa ṣọ́ Queen Naomi kiri, wọ́n wá sínú palace o, wọ́n wá ṣe fingerprint o, wá ìtọ́jọ́wọ́ ẹnìkan ló ṣí chamber. Nǹkan tọ́kọ yín fẹ́ nìyẹn. Ó lóun òun trust ìyàwó nìkan lòun trust, Queen Naomi nìkan lòun trust láti lo ọwọ́ ẹ̀ láti fi wọnú chamber wọn. Ṣẹ́yìn tó yẹ pé ẹ̀ ń gbé protective charm kábíyèsí, ẹ̀ ń gbé diplomatic passport, ẹ̀yin náà fẹ́ trust. Ṣẹ́yìn náà fẹ́ trust. Kábíyèsí, you have done well. Good job to you. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lẹ́yìn àti Queen Naomi o. Ẹ̀yin olórí tẹ́ bá létí kẹ́ ẹ gbọ́, tẹ́ bá dẹ̀ létí kẹ́ ẹ má gbọ́. Ìpín tí kábíyèsí fẹ́ fún yín pé kẹ́ ẹ lọ́ra lé, ẹ tètè lọ́ra lé kó tó bọ́. Kó tó bọ́, torí kábíyèsí ní right láti sẹ́ pé àwọn ò ṣe mọ́. Ẹ lè force wọn ìpè kan fẹ́ yín tipátipá. Ẹ̀yin èèyàn wa allegedly bá ṣe gbọ́ nìyẹn, wọ́n láwọn olórí ń bínú o, wọ́n náà ń pariwo, wọ́n náà ní pé ọwọ́ Queen Naomi nìkan náà ló ṣe palace kábíyèsí, chamber kábíyèsí, wípé ọwọ́ táwọn ò ṣí chamber kábíyèsí. Ẹ̀yin èèyàn lé bá ṣe gbọ́ nìyẹn la ní ká wá fún yín. Bí mo ṣe sọ, mi ò bá kábíyèsí gbé palace o, nǹkan tá a gbọ́ la wá torchlight sí o. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi, ẹ thumbs up fídíò yìí, ó ṣe pàtàkì kẹ́ ẹ dẹ̀ subscribe. Ọlọ́run á dúró tì yín o. Gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé á yọrí sí rere o. Please share this video, like and subscribe. God bless you all.